àsìkò tí ẹ̀ ń ṣèjọba ẹgbẹ́ PMAN ipò wo lẹ dì mú ń bẹ̀? Wọ́n kọ́kọ́ fún mi ní delegate, lẹ́yìn rẹ̀ mo jẹ́ welfare, lẹ́yìn rẹ̀ mo jẹ́ first vice. First vice chairman. Èwo ni first vice chairman? A máa ń ní first vice, second vice. Tá bá ti ní chairman tán. So a máa ń ní first vice chairman, second vice chairman. Àsìkò tí ẹ̀yin sọ yìí ó tó ọdún kèlò sẹ́yìn báyìí? Ó ti pẹ́ o, torí lẹ́yìn ìgbà tí nígbà tí Charles ọmọ Òpútà, Charlie Boy, ó ti di Charlie Man báyìí. Charlie Boy. So ìgbà tí ó wà lórí oyè members ni mo jẹ́, but after àwọn tí Haji Adangaji tó dorí oyè òun ni mo tó di mo fi jẹ first vice ni. A gbọ́ pé ẹgbẹ́ PMAN ó strong ó dẹ̀ wà powerful. Bẹ́ẹ̀ni. Kí la lè fi mọ̀? PMAN lágbára o, kódà agbára wọn ò ṣeé fọwọ́rọ́ sẹ́yìn. Mo lè mú àwọn àdí kan pàtàkì wá. PMAN tẹ̀sí ń wò yìí, wọ́n ní rule and regulation. Ẹ wo bàbá wa King Sunny Adé. Wọ́n recognize PMAN o, wọ́n fojú pa PMAN rẹ o. Bàbá wa Chief Ebenezer Obey, Chief Commander, wọ́n fojú pa PMAN rẹ o. Àtàwọn èèyàn bàbá yẹn bí àwọn bàbá wa olówó òkèrè MF Kọmọláfẹ́, wọ́n pọ̀ bẹ́ẹ̀. Wọ́n fojú di PMAN o. Because PMAN ní rule and regulation tí wọ́n follow. Àjọ olórin la pera wa. Ẹ má ti pè mí tí ì rí mí tí hàn tí wọ́n lè pè. King Sunny Adé máa wá bẹ̀ tó bá ti jẹ́ ti PMAN, because wọ́n ní rule and regulation. Now kókó ibi tí mò ń bọ̀ tẹ́ mọ̀ pé PMAN agbára wọn pọ̀ ó nìyí. Níjọ́ kan èmi wá sí headquarter. Ìgbà tí mo débẹ̀ ó wá jẹ́ àsìkò Charlie Boy. Ìgbà yẹn ni bàbá wa Tinubu, bàbá wa tí wọ́n wà ní lórí àlééfà báyìí lọ́wọ́ tí wọ́n jẹ́ president wa gangan lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìgbà yẹn ni wọ́n wà ní governor of Lagos State. Tí gbogbo àwọn ẹ̀ka jẹ̀ka wa máa ń lọ ọ́fíìsì wọn ní lo secretariat lọ́fíìsì wọn. Níjọ́ náà lọ́wọ́ gba PMAN lálejò. PMAN wà lára àwọn kíní tí wọ́n gbà lálejò. Wọ́n sì ti dáadáa fún wa. Charlie Boy ló lórí wa ń gbà náà lọ. Nǹkan kan wá ṣẹlẹ̀ tí mo sọ pé PMAN ní agbára wọn pọ̀ gan. Débi pé Idris Abdulkarim, Mr. Lecturer. So èmi wá sọ́fíìsì mo á gbọ́ pé wọ́n bá ní Idris Abdulkarim àti ìtàn pé Kenny Music ló ń produce Idris ńgbà náà lọ́wọ́. So nǹkan kan wá so wọ́n pọ̀ pẹ̀lú PMAN. So gbàtí mo wá sọ́fíìsì wọ́n á ní Idris Abdulkarim sọ pé I don't know PMAN. Gbogbo wọn à ń sọ ọwọ́ ajá nígbà tẹ́mi débẹ̀ máa ní PMAN kọjá kéèyàn sọ pé òun ọ̀mọ́ pé àwùjọ olórin ni. Ní ṣókí lẹ́yìn ìgbà yẹn Idris wá ní nǹkan lò ní ilé lọ́dọ̀ PMAN. Wọ́n fẹ́ jẹ chairman wọn ní local government ní constituency tó wà. Sẹ́dẹ̀ mọ̀ pé wọ́n láti fún ní ìwé certificate pé àfọwọ́sí kìíní kò lọ sí. Nígbà tó wá sí PMAN office tó ṣàlàyé wọ́n ní tó fẹ́ náà dáa. Wọ́n sọ pé ìjà wọ̀nyí tí àbí wọn pé ìlú ní PMAN. Ó wà padà lọ redeem image PMAN yẹn lórí pépà pé tó wà apologize. Wọ́n grant ẹni tó wú nígbà tó fẹ́ gbà ẹ̀. Nǹkan nìyẹn. Ibi tẹ́tí mọ̀ pé PMAN ní agbára nígbà tí màmá wa Haji Adangaji tó jẹ́ PMAN president. Ìyá yẹn ìgbà yẹn ni mo ṣe record kan ní time tí gọ́fúnà wa nìbàdàn bàbá wa Jimobi tí wọ́n wọlé tó pé year plus
so wọ́n wá ní kí n wá àwọn torí school tí mo ti jáde ni bàbá wa náà ti jáde gbaná lọ, wọ́n wá ní kí n wá ṣe rẹ́kọ̀dù fún wọn, wọ́n á ṣe rẹ́kọ̀dù yẹn. Ìgbà tí mo wá ń gbà yẹn, àsìkò yẹn ni wọ́n ń dìbò fún Haji Adangaji lọ́wọ́, ìbò P-man president tó jóbìnrin tí ó tó context. So kó tó dẹ̀ di pé wọ́n dìbò yẹn ni Haji Adangaji sọ pé òun fẹ́ ṣe rẹ́kọ̀dù jáde, tó ti lọ book studio. Mo ní kò sí problem pé I will be there. Sukumi tó wá sáré ṣe rẹ́kọ̀dù yẹn. So padà tó parí rẹ́kọ̀dù tèmi tí mo padà sékòó, mo mú sample ẹ̀ dání. So crisis ti wá wà ní P-man then ni bẹ́ẹ̀ ṣe wọ bí mo ṣe dẹ́kọ̀ọ́ tí mo rí magazine yẹn pé bàbá gbé pé Haji Adangaji ni the first female P-man president current now. Ìgbà congratulate mo kàn pé nọ́mbà lórí fóònù mo kàn congratulate ẹ̀. So later ni crisis bá bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ nínú ilé pé Haji Adangaji kò kí ń ṣe olórin, he is not a musician, so he is not fit for the post. Àti èmi dẹ̀ gbọ́ tí èmi àti ẹ̀dẹ̀ ti jọ sọ̀rọ̀ bó ṣe máa ṣe rẹ́kọ̀dù jáde everything nǹkan kan gbà wo. Bí magazine kan ti wá bá mi nìyẹn, magazine yẹn ní mo ti gbàgbé magazine, orúkọ magazine yẹn tó ti pẹ́. So bí magazine yẹn ti wá bá mi lọ́fíìsì ọ̀dọ̀ mi nìyẹn, wọ́n bá interview mi. So bá sọ pé wọ́n sọ pé Haji Adangaji òṣèlú rẹ̀, àwọn wo ló sọ bẹ́ẹ̀? Who are the people? Àwọn tó sọ are they musician? How many records have they done? Kán jáde síta kan wá sọ, ààrẹ tó lè sọ. So later kò pẹ́ sígbà yẹn ni bàbá wa Fatai Rolling Dollars papòdà. So bàbá wa Chief Commander Ebenezer Obey wá lọ sí occasion yẹn, Haji Adangaji náà wà ń bẹ̀. So ìgbà tí ó máa débẹ̀, Haji Adangaji pè mí pé a gbọ́dọ̀ jọ lọ síbẹ̀ ni o, mo ní kò burú, but èmi wà ní program kan kò jẹ́ n ráyè. So bí débẹ̀ tó bá débẹ̀, bàbá wa Chief Commander Ebenezer Obey bí wọ́n ṣe náwó sí ọmọ wa Haji Adangaji náà pé congratulations, the new president of P-man. ń lọ pa gbogbo ariwo olè kìí ṣe olórin ní ntọ́kìbọ̀ lẹ́nu tọ́lọ́dún wa bá ní pẹ̀tù sí kìíní yẹn. P-man kìí ṣe ẹgbẹ́ kan tí ó lé orin ẹyọ kan tó lè fọwọ́ rọ́ sẹ́yìn tó kù bóyá òun lè rọ́nà lọ. So P-man ò sì dàrú, ó ní rule and regulation. Tí o bá wà ní P-man torúkọ ẹ wà ń bẹ̀, ó ní time tí wọ́n ṣe meeting, wàá dẹ̀ máa pay due ẹ always. Kódà kó o jó lórin tí wọn ò mọ̀, tó o bá ti ń pay due rẹ tó ń ṣe kínní ẹ rule and regulation wọn tó follow ẹ up. Tó o bá contest pẹ̀lú olórin tó popular tí wọ́n mọ̀, wàá nà nínú ilé P-man. Torí pé rule and regulation yẹn ṣé lágbájá ń wá, ó ń wá, ṣó san due rẹ̀, ó ń san due rẹ̀. Sẹ́ni occasion tá a bá pè sí, ṣó ń ṣe, ó wá ti pọ́n ń ṣe. Ó ti parí. P-man sì ní ló kó gbogbo ẹgbẹ́ olórin jọ, èmi ni Goma ni o, èmi ni Islamic ni o, èmi ni Christian music ni o, reggae ni o, highlife ni o, hip hop, gbogbo orin crossover pátá. P-man gangan ni o gidi tó fún gbogbo ẹ̀rọ kí kálukú tó máa ní branches. Ìyẹn ní Nàìjíríà. Ìyẹn ní Nàìjíríà yìí o. P-man ò sì ṣe fọwọ́ rọ́ sẹ́yìn náà lókè òkun. Because ẹ bá dókè òkun, wọ́n recognize P-man because it's a registered company. So ṣé ẹ̀yin sì máa ń lọ sí ìpàdé? Ṣe mọ̀ pé àwa ti dá àgbọ̀ ọ̀jẹ̀ táìmù táwa ti parí tẹ́nu ọtí wa tá a ti kó mẹ́ bá dàbí bẹ́ẹ̀ bá ń ṣiṣẹ́ kan àwọn lẹ́yìn láti máa fọ́lọ́ yín. ẹ lẹ sọ lẹ́ẹ̀kan pé Sunny Adé sì ń lọ sí mítìnì. tí mo sọ bẹ́ẹ̀ ni pé bàbá bí wọ́n ṣe dàgbà tó yẹn tí P-man bá fẹ́ ṣe nǹkan kankan tí wọ́n bá invite bàbá bọ́ lọ. Àmọ́ wọn yìí lọ pàdé mọ́. Ṣe mọ̀ pé bẹ́ẹ̀ náà ṣe lọ irú pàdé àwa mọ́. tá a jọ mọ wọn ẹ̀ náà ní ìsìn irú forista ní èmi tẹ́ interview lọ́wọ́ ẹ̀ ní ìsìn headquarter wa Èkó ló wà headquarter wa Èkó ló wà. So Everlasting sì ní ti relocate sí Ìbàdàn. So àdẹ̀dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba gbogbo nǹkan tí wọ́n forí ṣe Ọlọ́run náà láwa náà rí ṣe àdúpẹ́ alhamdulilayi rabbil alamin.
so pímà mo tún gbé bà fún pímà ẹgbẹ́ tó jẹ́ pé tó o bá ti gbé sókàn àyà rẹ tó o gbàgbọ́ pé ara wọn ló ń ṣe ọmọ rí tiẹ̀ ṣe wọ́n mọ̀ pé ó lélẹ́rẹ́ wọ́n mọ̀ pé ó sí ọgbọ́n wọ́n mọ̀ gbogbo ẹ̀ fún ẹ kò dẹ̀ sí. ṣé pimam nù sí nìbàdàn ni. pímà wà lẹ́gbẹ̀ẹ́ nàìjíríà. kí ló tẹ̀ máa lọ pàdé wọn nìbàdàn. ìpàdán. nígbà tẹ ní wọ́n ní agbára. ṣé o pé kinní kan tí wọ́n ń pè ní àgbàṣepẹ̀lẹ́ kì í ṣe páàlì lọ ti Ìbàdàn ẹ gbọ́ mi tó mo rántí ijọ́ kan tá a lọ lọ́ọ̀tì rẹ́kọ́ọ̀dù kan tí àwọn gómà wá bẹ̀ nìbàdàn mi àwọn àjú gbogbo ẹ̀ nígbà mo débẹ̀ tí mo introduce ara àwọn lẹ́yìn bàbá nù lókè o ẹ̀yin bàbá o àkìrà wa ìtàgbàlagbà ǹdẹ́yìn bá dẹ̀ ṣe débì kan tó o bá fi dàgbà táwọn ọmọlẹ́yìn ti gbọmọ o ti dàgbà sí pẹ̀lẹ́ o lè yọjú sílé kó ohun tí wọ́n ń ṣe ń bẹ̀ ṣùgbọ́n pímà kìí ṣẹgbẹ́ kan tí olórin kan tó lè fẹnu sátà tàbí tó lè ṣe kíni tó lè fọwọ́rọ́ sẹ́yìn ní nàìjíríà ìlú ni bí ìjọba wa ṣe wà lókè yẹn pímà ò ní kọ́ pọ̀n yìí débẹ̀ tí wọ́n bá ti pé this is the pímà president bó ti wulẹ̀ ó kéré tó bàbá wo fún ní audience bàbá wa síwájú wọ́n ó listen to him nípa síwájú rere ni wọ́n so pímà ẹgbẹ́ tó dáa ni ẹgbẹ́ tó rọrùn ni kò sí bí wọ́n ṣe é dìbò ẹnìkan náà ni ó win ẹnìkan náà ni ó lose ṣùgbọ́n tẹ́ ń bá ti win àwọn tó lose ẹ jẹ́ ká ṣe kíni ká gbéra wa lárugẹ gbà mélòó lọ́dún tó ń lò tí èè tán tẹ́lómìnira ó tún bọ́ bẹ̀ kò pímà ẹgbẹ́ tó dáa. nígbà ayé olórin àwọn bíi Àyìnlá Ọmọwúrà Yusuf Ọlátúnjí nígbà yẹn àwọn Haruna Ìṣọ̀lá jẹ́ ẹgbẹ́ pman ti wà. pman ti wà. kí ni àjọṣepọ̀ àwọn Yusuf Ọlátúnjí Àyìnlá Ọmọwúrà nínú ẹgbẹ́ pman àbí ipa wo ni a rí tí wọ́n kó lásìkò yẹn. wọ́n wà bẹ́ẹ̀ ṣé àmọ̀ pé tí pman wà fún ni pé bọ́ọ̀ bá lọ sí meeting pman ò lè fagídí mú ọ gbogbo wọn náà ní ọfọwọ́ sí gbogbo bàbá báyìí náà ní ọfọwọ́ sí ìgbà náà ẹ rí i pé mo sọ̀rọ̀ kan bàbá wa tí mò ń pè ní Prince Èjì Oyèwọlé ẹ rí i pé àgbàlagbà náà bàbá is now 84 ṣẹ́ni nìsín ara àwọn tó pilẹ̀ pman ni mo ṣe ń sọ̀rọ̀ yìí àwọn tó bá gbọ́ mo ṣe ń sọ̀rọ̀ yìí nípa pman yìí àwọn bàbá tó kù wọn ó ti mọ̀ pé òdodo lọmọ yìí ń sọ tó ti yé ní ìsìn káwá nínú àwọn bàbá yẹn tí wọ́n sì wà láyé àti 84 ní ìsìn kí lùmí wá pé dandan wọ́n gbọ́dọ̀ wá sí pman wọ́n lè wá anytime tọ́lọ́run bá fún wọn láàyè ìyàwó ẹ̀kọ́ kódà àwọn àga àgbàṣepẹ̀lẹ́ ń bẹ tí wọ́n jókòó sí ní pman so pman bọ̀wọ̀ fágbà wọn kì í yájú wọ́n dẹ̀ wà kẹ́ẹ̀tì. tí pman bá wà powerful kí ló dé tí ọmọ ẹgbẹ́ ń ṣe ń jẹ ṣiṣẹ́ tí àwọn oní piracy ò ní jẹ́ kí wọ́n rèrè jẹ. iná mi tó fọ́rọ̀ tẹ̀sán pman wà powerful gan ṣùgbọ́n sí ẹ̀mọ̀ kó lè ti ń sọ́yàn èèyàn lè ṣaláìmọ́ rí even olórin tí ò sí ní pman èèyàn náà máa ṣọ́ olè náà ni nígbà tí a ti mọ̀ pé olè wà ń ẹ máa gbọ́ àjọ máa ṣọ́ra wa ni ẹ ni bá wo àwọn ìdàkejì Yorùbá ní àyágbọ́n òbí kò ní lè gbọ́n. ẹ rí i pé ń gbòde lẹ́wọ́ tó dé àwọn àsìkò kan èpè ni ó ń wọ̀n fáwọn àwọn piracy pé bẹ́ẹ̀ mára kinní báyìí nǹkan báyìí yóò ṣe bímọ yóò ṣe nǹkan báyìí ó ṣẹlẹ̀ ọ̀dà kí n fún yín lápẹẹrẹ níbi tóní tíátà èmi ti bá ra fídíò kinní rí ayédèrú tí wọ́n ní ra yìí mo ti rà rí mo sì wà láàrin àwọn tíátà practitioner mo máa ń bá ra DVD yẹn pé mo máa ń rí pé gbogbo ìgbà tí n bá ti rà á táwọn ọmọ mi bá ti wò kó lè ọ̀sẹ̀ yẹ kò sọ́bùwọ́ tí ò ní síìkì definitely èpè wọn ń jà èpè tí wọ́n ń sẹ́ńgbà náà lọ fi ń jà that's how to stop it